bá invite Kábíyèsí ní party ẹ rí ní ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ iye tó fi ń gbé ìdìde ní 20 million káàṣì ni kì í ṣe check nínú portfolio. Ẹ̀rí pé ayé ti di rádaràda ojú ọmọ Yorùbá mo fẹ́ ṣí nǹkan kan mo ní kó bá wa kó gba 20 million ni o. So ìdílé gbogbo àwọn pásítọ̀ tẹ̀rí yàn bá sọ ní 20 million bí yẹ́ sà ṣe ń fún wọn ni 20 million. Wàláì rísì tí gbogbo àwọn ọba lọ́ba ni àwọn ọba olóríire ni mò ń sọ wọ́n fi keep quiet nípa Jàgá download yẹn wà nílẹ̀. Abẹ́ wà lára àwọn tó ṣiṣẹ́ Turkish pẹ̀lú Lizzy information yẹn wà nílẹ̀. Èmi àti yín ti lẹ̀ pọ̀ gbé ètè sọ pé àwọn Ọ̀rúnmìlà jẹ mí ní fún tó rábìnrin àwọn 3 years ó gbé mi lọ kóòtù tó ní Ọ̀rúnmìlà jẹ mí ní fún kí ló dé. Ṣé rí gbogbo àwọn tó ń fẹ́ yẹn pátápátá ọ̀rọ̀ tún wà lórí ẹ̀. Àwọn citizen of each country tó ń fẹ́ ọ̀rọ̀ tún wà lórí ẹ̀ tí wọ́n fi ń fẹ́ wọn. Pàdí to pàdí, guy to guy, guy lèmi náà. Anyway, ó likely kí n lọ sí Turkey next week before the court case. Or kí n do the court case not the 20. Ẹ tún lọ yàn wá o. Irú ẹ̀ wọn o tí mọ̀ wọ pátá tèmi ti ń ṣe blogging o tí dòrí oyè kọ́kọ́ ló máa kọ́ mi kí n má sọ̀rọ̀ ibi ò bẹ̀rù ẹ o wọ́n lóhun wọ́n lẹ́yìn lẹ máa ń sanwó fáwọn eléwì yìí náà pàdé tó pàdé rádaràdà a máa ṣe special show satisfy báwo gbogbo ọ̀rọ̀ ló ṣe ń dáhùn yẹn àwọn ìyàwó 20 ọ̀rọ̀ tó wà lórí yẹn náà ìjìnlẹ̀ pánpán pàdé tó pàdé mi ọ̀rọ̀ tó wà lórí yẹn náà. You are not ready to serve Ọ̀yọ́ kingdom, Ọ̀ṣun kingdom, Yorùbá kingdom. Ta ló ń bú ọba lọ tó ń bú bọ̀ yìí? Ta ni die spicy yìí? It's not. I didn't feel for the throne. It's too randy. Those palm can't carry. Kábíyèsí ṣe pé mi Esabod náà bá lórí wèrè bá lórí asínwín ẹ tà láti lọ wo IPN yẹn àwọn àmì ìsẹ̀yìn ni bọ́tẹ́nu tèmi kọ́lẹ́tì gbọ́ pé ìyá ti ṣe àdágé torí ṣé ìṣàbẹ̀ ẹsẹ̀ tó bá mi sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tó ń kọ yẹn pàdí tún pàdí mi ṣé èrò pẹ́ nìkan lè ṣe ṣó fún mi torí ìdùnnú sá ìmì wọ́n lẹ́yìn ilẹ̀ tó ń ṣiṣẹ́ lísì báyìí yẹ́ò pàdí pàdí àbílẹ̀ ọ̀dọ̀ yìí wọ́n ti yìnyín ń bọ̀ wọ́n ní ebi kọ́ mò ń kọ́ ọwọ́ mi nìyí o pàdé mi tó pàdé his wife of 8 years didn't have any care for him Zainab no. Always when they started having children now, is it that? I don't know about 17 kan. Pàdí o, pàdí. Ọmọ reason tí màá fẹ́ bí ṣe súnmọ́, ọmọ tí màá fi bẹ̀ ṣe fracas. Tó ń lò love fracas. Ó ló máa ń wò mí 24 hours. Mo gba confirmation yẹn pé ìwọ ló gbé talent tó lò dìde. Ó mọ̀ jì yẹn lọ títí ayérayé. Pàdí, shop kissing. Mo mọ̀ wípé kí ilẹ̀ tó mọ́ ó ti mú lẹ́tà kan tètè short me up kí má bàa sọ wá bí bí a kò gbé ilé express tó bá bọ̀ kó tètè máa mú lẹ́tà wá àṣìṣe àpè kí n má sọ̀rọ̀ nípa ẹ̀ kí ẹ̀ kúkú sọ gbogbo ẹ̀ lálẹ́ yìí ṣá jẹ́ tán ṣé ká kúkú jẹ́ tán lálẹ́ àbí ká jẹ́ tán lójúmọ́ pé títí má ti wí ilẹ̀ báyìí wọ́n ti gbé kiri nìyẹn
wọ́n ti dé mi mọ̀ kóòtù pàdí mi ọmọ báwo tàdé nìkan wò mi ẹnu tèmi kọ́ lẹ́tì gbọ́dọ̀ tàdé nìkan wò mo kàn ń fọmọ yẹn kọrin ni pàdí tún pàdí mo ní pàdí kan 2 sẹ́kọ́ndì ṣáàjì ni mo ní pàdí kan pàdí mi yẹn ń gbé ní ọ̀nà lálùpọ̀n kẹ́bà pé inú mi mọ jẹ́ máa yín fi sìgá sí mi ò láìkẹ́ mọ́ màá sọ pé inú mọ́ lẹ̀ ń jẹ́ fún mi o sìgá ló ń jẹ́ fún mi máa yẹn wicked gan wọ́n dẹ̀ dábì kẹ́ rìkọ́dù ẹ̀fọ́ rí o wọ́n lóòótọ́ ló dẹ̀ sọ kìíní yìí máa wí tó kú lọ́la ẹ tẹ̀gẹ́ kọ́kọ́ fi yín kúrò sí lọ ẹ burú gan wọ́n ní gbójú ní dìde báyìí wọ́n lórí Facebook lẹ́ máa ń lẹ́mọ̀ máa fúnre ní wọ́n máa dùn mo lọ́ọ̀fù ṣó yín ẹ gẹ̀ fúrákàsì ṣeré kínkínní tó kù lábẹ́ yín yẹn ara mọ́ yín lábẹ́ ṣé mi àmọ̀já Bùnmi tọ́mtọ́m ti padà wá lé òòyà Bùnmi tọ́mtọ́m dà good evening mọ́tò ọmọ tó lẹ́kọ̀ọ́ kò bú mi rí including Pikin Pius wọn bú mi rí ẹ gbọ́dọ̀ padà wá lábẹ́ ìwọ náà ọ̀gágá like wanky too much Abese stop commenting on my program mama talent olu was for Oni but Oni not know he was watching filter Èkó wọn ti máa ń dóra wọn Èkó má lọ bá lẹ́kọ̀ọ́ Kábíyèsí tẹ́ bá fẹ́ kí n sọ gbogbo àṣírí tó wà lẹ̀ ẹ sọ fún àwọn ọmọ ayé tẹ́ ń sponsor wọ́n máa bù family làwọn ní àti ìyá ẹ̀ mọ́ ìbí náà gbé yín condition máa bọ́ọ̀sì gbogbo ẹ̀ lórí mẹ́tàdé nìkáwọ́ ẹ gbà bẹ́ẹ̀ dáhùn kí làwọn ẹbí yẹn ṣe fún yín tẹ́ fẹ́ gbẹ̀mí nínú wọn tá a bá dórí YouTube wọ́n máa búlì ìyá yẹn tá a bá dórí bíbẹ̀ wọ́n máa búlì ìyá yẹn ẹ bẹ̀bẹ̀ fẹ́ ẹni náà ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn fámílì ẹ̀ ò gbé lọ́dún ẹ̀ láàfin ìyá ẹ̀ nìkan ló gbé lọ́dún ẹ̀ láàfin ẹ wò sáà láàrin lèmi o ajé ní mú ẹni pakọrọ o ibi ò bẹ̀rù kú o mi lè bẹ̀rù anything màá sọ tèmi wá mọ̀ pé mo ṣe wọn tí mo lè ṣe ẹ̀yin lè rán spíkà ayé jáde kó máa ṣépè fún náà ò ní àti ìyá ẹ̀ in tó fàjà ẹ̀yin àti Gbénró ṣé ń sọ yẹn nìkan tí bá lè rò pé mo ti wọnú ààfin kí ló fàjà yín Gbénró ò gbé yín lówó Gbénró ó confront yín ó bú yín bẹ́ẹ̀ ṣe maltreat àbúrò rẹ̀ ọmọ yẹn ẹjọ́ ń gbé láàfin ọmọ yẹn lè má rí yín fóṣù kan to the extent ẹ sọ fún wọn wípé wọn ò gbọdọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ẹ lé gbogbo èèyàn lára wọn kọ́ má bàa mọ̀ pé níyàwó tó pọ̀ ń bẹ ọmọ yẹn ò mọ̀ nǹkan kan ẹ ṣe ń sọ̀rọ̀ sọmọ yẹn ẹ fi àjò wọn àti yẹ́ gidi ẹ̀yin náà lè tún á ń gbé straight to the poverty straight to ọwọ́ Fúlàní kan gé orí ẹ̀ straight ní Nàìjíríà ẹ mọ̀ pé ṣóò tí mo ṣe nígẹta yẹn ló trigger àwọn information tí táwọn èèyàn pè mí ṣá ìbí dẹ́ sọ ni gbàtàn pé mi gan láìjẹ ni nígbà mo ṣe mọ̀ mo kàn mọ̀ pé kò nọ́mà ká ní ọba respect ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ the only boy tó ní kò ní sọ pé kó máa búyà ìyá tàdé ní káwọ́ kúrẹ́ ní pé kó máa búyà ẹ̀ common sense ni. ebi ò ń ṣiṣẹ́ kéékèèké ẹ sọ fáwọn lazy kéékèèké láwọn yẹn èyí ọ̀gá wọn pátápátá lè máa ń target látòrí president yìí ẹ fìyà jẹ ọmọ yẹn ẹlẹ́dẹ̀ ó dẹ̀ máa dájọ́ fún yín ẹ̀yin lè ń kárí rúmọ̀ èló ní ìyá ọmọ yẹn jẹ lọ́wọ́ yín rí
èló ni ọmọ yẹn gangan jẹ lọ́wọ́ yín rí? Má jẹ́ ń sọ̀rọ̀ o. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ tí wọ́n bá sì ṣe ẹ jẹ́ kó máa bú èmi ó pè mí. Ẹ̀yin dẹ̀ ń dálẹ̀ Yorùbá rú. Wọ́n lẹ́yìn lẹ̀ ń bá wọn speakers pé kó máa bú wọn àtìyẹ. Ẹ̀yin lẹ lọ bí ọmọ yẹn níjẹta pé kó lọ yọ kíní yẹn kó lórí kíní. So a lè look pé ọmọ yẹn ò tí move on. Voice note wà o. Sí nǹkan kan tó máa ṣe. Ẹ tún tẹ́tì pẹ̀fẹ́ pa wọn kí ló dé ganan ṣógun láyé ni odidi ọba for that matter. Ọba ń túndù ní ọba ń túlù. Bukky O Media blog. Ẹ̀yin náà tẹ́ bá fẹ́ ṣe investigation yẹn ẹ̀yin blogger. Màá fún yín ní phone number MSA. Kẹ́ ẹ lọ ṣe kó má yẹ pé mi nìkan ni ká kó mọ̀ pé gbogbo adájọ́ lọ ilé ẹjọ́ civil ni. Tí ẹ bá gbọ́ story ẹ sun ẹkún. Àwọn ọmọ yẹn jìyà wọn àti yẹ́ nìkan ló wà láàfin. Ṣé ẹ rí ọmọ yẹn? Kí ló fàjà? Ọ̀rọ̀ ilẹ̀ kan ló fàjà. Ẹni tó ní ilẹ̀ yìí, Adémúlí yìí, Kábíyèsí máa sọ̀rọ̀ o. Tí n bá rí tó bá tún búlé àwọn fámìlì yẹn. Kó bá fẹ́ yín mọ́lé nì, ọwọ́ yín gbọ́dọ̀ ṣì wà láàrin. Ẹ máa sọ tẹ́ bá ti wá jókòó. Àwọn MSA ẹ wàá máa rántí pé kó máa sọ fún náà mí pé ọmọ tẹ́ ẹ fojú kàn nínú ààfin tẹ́jọ́ ń gbé fúnṣù méjì. Bọ̀ tẹ́ bá ti fẹ́ ṣe nǹkan kan, ẹ wà ní kámẹ́sẹ̀ lọ sọ fún pé ẹni kó rẹ́rìn-ín kó má dàbí wúrà o. Sódà tí wọ́n rò pé kò sí nǹkan kan láàrin wa. Kò sí bẹ́ẹ̀ ṣe kí n sọ̀rọ̀ sọmọ yẹn. Kí ló fàjà yẹn àti Gbénró gangan? Irọ́ lẹ fi ọ̀rọ̀ lẹ̀ yẹn pa. Ìyá tó nílẹ̀ Gbénró ta mọ́tò rẹ̀ according to àmẹ́sẹ̀. Ó san $1 million fún ìyá yẹn. Evidence wà o. Bó ti ẹ̀ fẹ́ kí irúmọlẹ̀ wá jẹ ìfún yẹn lọ́wọ́ tí mo wà. Mélòó náà ní fún mi? Ìlà appetite oúnjẹ. Wọ́n jẹ́ pé irúmọlẹ̀ náà ló jókòó síbẹ̀ tí oúnjẹ ò fi wọlé. Oúnjẹ tó ń sè fún mi nílẹ̀ nìyẹn má ti jòkèlè bíi 6 ó tún dọ̀là. Ìlà appetite oúnjẹ ó yẹ pé irúmọlẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ọmọ yẹn wọ́n family ẹ̀ jẹ. Ẹ má bọ ọmọ yẹn ló kí ni Gbénró tí n bá sọ mi ìfẹ́ sọ sórí ìyá Tadé ní káwò tó wọ́n sọ yẹn fún mi. Ẹ má yẹ kí wọ́n sọ story tó fàjà láàrin àti Gbénró. Gbénró jìgà ẹ̀gbọ́n ni. Ó lọ jìgà àbúrò ni. Ẹ mọ̀ bó ṣe ń jẹ bó ṣe ń mu. Ẹ ń fún wọn ní nǹkan kan. Àwọn wèrè kan wá sọ pé wọ́n rí ilé ọlá wèrè. Ẹ̀yin náà lọ fọmọ yín sí Ifẹ̀. Ẹ mú ọmọ yín lọ bẹ̀. Ẹ mú ọmọ yín lọ bẹ̀. Ẹ regret ìgbésí ayé yín. Ẹ mú ọmọ yín lọ bẹ̀. Àwọn ọkọ kan tó máa isolate ìyàwó tó máa sọ pé má bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ níbẹ̀ yẹn wọ́n kò dé bá sọ̀rọ̀ tí ó frustrate bully emotional bully. Tí ẹ bá fẹ́ kí option méjì mo ní fún yín àwọn speakers will return ló tó ń bú náà mi they have to sọ second option mo fẹ́ kẹ́ wá sọ orí story tó ṣẹlẹ̀ láàrin àti Gbénró. Ṣé pé àwọn family yẹn gan ti sọ pé àwọn gan tẹ̀ tí wá fẹ́ kú ìtẹ́ ń fi ojú wọn rí ẹ tún stock wọn kiri kí ló dé. Ìkẹ́ ìyàwó ẹ̀rọ yé ṣé Rónkẹ́ Adémúlú ìyá àwọn ìyàwó tó wà láàfin ni. Ilé olómi tẹ́ gbé fún wọn pẹ̀lú kí lẹ máa pè sand patch àbí kí lẹ máa pè tó máa da sand pé kán lọ rìfíìlì. Ọ̀rọ̀ wà o. Ibi tí panipani wà ní gbanigbani wà bẹ́ẹ̀ ṣe díẹ̀. Ẹ̀kọ́ wọlé ewé jáde ní ìmọ̀ appetite mọ̀ actually mo bèrè lọ́wọ́ doctor pé mi ní appetite oúnjẹ ó ní téèyàn bá ti ń dàgbà wọ́n ní téèyàn bá ti ń dàgbà pé oúnjẹ èèyàn máa ń reduce mi ní appetite oúnjẹ o tó má ṣe ẹ̀bà kúnkúnú fún mi má má fi bu òkèlè 6 mo ti yó ẹran gan mi lè jẹ
mo dẹ̀ lọ fún general check up lọ́dọ̀ GP wọ́n ní kò sí nǹkan kan tó ṣe mí wọ́n ní èjì ni kódà ẹ wá lérí pé àfitẹ́ bá pàgbé ìró ẹ wá ń parọ́ fáwọn media houses àwọn bloggers yín ń fabricate lie kí ló fà á ilẹ̀ yẹn gan ṣé town planning àwọn town planning ṣé wọ́n approve ilẹ̀ yẹn ilẹ̀ onílẹ̀ ọ̀rọ̀ wà o mo rò mọ̀ pé bí mo ṣe ń ṣe á máa yé yín torí wọ́n sọ pé èmi mo tó wá bèèrè lọ́wọ́ amẹ́sẹ̀ wípé àwọn ó lẹ́yìn lè gbá àwọn máa yé dìde àti lézè mo lè máa jókòó tí ṣé ò ní tẹ́mọ̀ rẹ́ rí kákáká ṣebí ọmọ kékeré ni arúgbó lẹ tún lọ fẹ́ lánàá náà lè ní ẹnìkan give information kan tí mo gbọ́ die spicy bó ṣẹ̀ṣẹ̀ wá get wípé amẹsẹ̀ ní Ọ̀gẹ́dẹ́ was on phone begging Olórí Naomi even after nothing with Maria earlier today telling her she is géèmù tó fẹ́ gbà yẹn gan kò yé mi náà bó ṣe sọ. ẹni kọ́mọ yẹn lọ yọ divorce and separation bá mẹsẹ̀ ṣe sọ amẹsẹ̀ ló ń kọ́mẹ́ǹtì lọ tó ń kọ́mẹ́ǹtì bọ̀ kì í ṣe mi àlẹ́ tó fún mi ní information ló ń kọ́mẹ́ǹtì lọ tó ń kọ́mẹ́ǹtì bọ̀ exactly tó sọ fún mi gan yẹn àtàná yẹn àti bọ́ síjọ́ kejì báyìí ẹ ṣe ń bẹ̀ pẹ́ fẹ́ rí lẹ́kọ̀ọ́ tẹ́ bá wá rí wọn wá fídíò wọn òun àti ìyá ẹ̀ wọn wá ní pé wọn á bẹ́yìn ọmọ yẹn lóhùn kẹ́mọ́ lóhùn wà support this game kí lè tẹ́ ìta family yẹn síta kí lẹ ní pé kó lọ yọ kiri divorce ya separation meanwhile wọ́n ti ṣe update tó ṣe tó ti fi ń bú wọn ni wọ́n ní Naomi ò move on Naomi ò fẹ́ yín mọ́ leave her alone ó ti move on ṣe fọ update yẹn hàn yín wọ́n tẹ ẹ pé ó ṣe ìyàwó lánàá ó lọ fẹ́ rí Naomi lánàá tó fẹ́ wá bá lẹ́kọ̀ọ́ ẹ wà fídíò ẹ̀ wípé ẹ̀ rí wọ́n ti wá bẹ̀bẹ̀ o ṣọ́ọ̀bá nìyí yẹn wọ déètì tán ṣe. ẹ kàn ń kó kílẹ̀ ẹ wá fi orí àpèrè ṣépè pé ẹ̀yìn kọ́ lẹ bẹ̀ pé kó lọ yọ kí nìyẹn kó lórí wọ́ lánàá. game ten play nìyẹn. so information yẹn wrong gadi Ọmọ́táyọ̀ ọmọ yẹn ò bẹ̀bẹ̀ wọ́n fẹ́ set ọmọ yẹn up ni. Bàsúnú jẹ́ kó rí pé o ó ní màmí ẹ̀ ní appetite but yọ òkèlè ní bí anímì ní appetite sìgá nìkan mo ní appetite fún mo tẹ̀ máa lọ ra mi ìfẹ́ sanra ni màá lọ ra pharmacin wọ́n ní èjì ẹgbọ́n lẹ́yìn tẹ́jẹ́ bí èjì mi ṣẹ̀ṣẹ̀ máa ń jẹun bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ o ọ̀rọ̀ ó pọ̀ nínú ìwé kọ́bọ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣe nǹkan tó tọ́ Ọlọ́run wà o tó ṣẹlẹ̀ ní police station náà wọ́n sọ alágbára yí ẹ rọra ọmọ yìí ò jèrè lọ́dọ̀ yìí kò jèrè one plot of land wọ́n lò ló ń gbé àwọn speaker jáde o for real títún ni dáìsì wí. Comment is guys. We all suspect in the palace that Olori Naomi has moved on with a multi-billionaire oil and gas mogul as well living in Dubai. Ro. Amese, ó ti gbé gbági. Àbí wúrà ló fẹ́ sọ. Woman tí wọ́n lè fẹ́ wọ́n nínú ẹ̀wùdùn. Okay, his age. I will eat once. Me, my why? Nǹkan kò dẹ̀ ṣe mí kò rẹ̀ mí. Mi lè bùkìlì mi fáwọn àyò ni. Mi lè jẹran méjì máa yò ni.
Oba is giving Naomi 500 every month. Walai talai. That's a quironi. That's a quironi. With evidence. Actually, can see 500,000 per month is 600,000. Meanwhile, I'm any medical condition. Yes, son. Ilé ọlá lẹ́gbìn. Ẹ bá fẹ́ ọba. Ẹ lọ fẹ́ ọba l'Ìgbèríko. Ifẹ̀. Anyway, bó bá tiẹ̀ lówó ná, wọ́n lè fi ọ. Máa yẹn stingy gan, ó láwọn gan. Kò fún wọn lówó. Ó stingy burúkú. Pé wọ́n tẹ̀lé láìkì fracas yẹn. Àjọ tátán ni lójúmọ́. Máa ń láìkì ọba tó láìkì fracas. No, let's do fracas babe. I commented on one platform that why we are all looking strange. Why they are looking strange in that? Oh, happy. Fake smile. No. Sherry face or by your man deceive. We saw on 3 years ago. No go buy Yoruba. Me meto buruju no attack it. Guy la méjèèjì àtàkìrẹ́ta Robert bí wà wọ́n bí ìmẹ́ tó burú jù náà méjèèjì nínú gbogbo ọbalẹ̀ Yorùbá pátá tẹ bá máa kéré ìtàn kẹ mú did he pay for where did he pay it via your account wọ́n dà wọ́n ló àmẹ́sẹ̀ mami we need to measure the size of your òkèlè leave me alone bàṣọ́nù. Àwọn arúgbó akìí jẹun púpọ̀ mọ́ tani yẹ́ arúgbó. Mo ti lọ fún check-up nírọ̀ ẹ̀ lánàá wọ́n sọ wípé èjì mi ní appetite pẹ̀lú pé nínú mi kan ti lọlẹ̀ ibi ò rẹ̀ ń pa mí. Wọ́n ní ọba sì máa ṣe iṣẹ́ Àbíkẹ́ lọ ni wọ́n ló record ẹ̀ wọ́n ní ẹ̀ ló fi ń threaten ọba. Tọ́ba láṣẹ o arọba fi ń lọ bá ń pa o. Jẹ́ kí n wò ná ìgbà wo ni lẹ́tà ó kọ́kọ́ lẹ́tà àwọn kóòtù fi tètè débí bí a kí n tètè ṣe tí ń ṣe before Monday torí lọ weekend ni wọ́n á kọ́kọ́ lọ rí lọ́ọ̀yà bí màmá ti ju bọ́mù ṣẹlẹ̀ wọ́n kàn ní go and remove it and say sorry. Ẹni kan stop káwọn máa yí stop bullying Naomi and her mother. Wọ́n ṣe kárí royalty. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn police station? Kábíyèsí police station tó gbé jáde pé táwọn máa yé tó ń jáde fún Naomi yìí pé ó ṣì ń claim pé ìyàwó olórí. Báwọn ṣe mọ̀. Ibùdó pé ó bẹ́tà káwọn family yẹn. Don't die in silence. You have to speak up. You have to speak up. Kí ló dé? Torí pé ẹ fẹ́ ṣe ọlọ́jọ́. Ẹ fẹ́ tòrò ká bọ́ obìnrin bí 50 lọ́wọ́. Ní kí ni? Ó wà controversial gan. Highly controversial. Wọ́n ló ní fake profile. Wọ́n ní kó tó sùn lálẹ́ báyìí wọ́n ní kí n tètè sùn wọ́n tó bá ti ń bá girlfriend kan sọ̀rọ̀ ní London á máa bá ètò wà nínú Charlotte kan jẹ pé ta ni wọ́n máa ń bọ́ èèyàn jẹ gan. But kí náà ni wọ́n fi ṣe ọkọ ọkùnrin ọkọ obìnrin ebi òun gbófò fún yín èyí tí mo lọ kóòtù lórí ìjọsìn sí mi kọ evidence jáde ebi òun gbófò fún yín. Ó mọ̀ mí. Mo ní ìwà mẹ́sẹ̀ ò tètè sọ fún mi wípé mommy you need to deworm your stomach dídìrín ṣé pé àrùn kí n deworm
mentality Nàìjíríà kí n di wọ́ọ̀mù okùn mi ní tí ìfẹ́ lápẹ́táìtì wọn ní irúnmọlẹ̀ ti jẹ mí nífun irúnmọlẹ̀ ni irúnmọlẹ̀ ìfinú mi ṣe ibùjókòó irúnmọlẹ̀ o. Tó bá dàbí irọ́ mo fẹ́ kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ ọba kẹlẹ́ lówó lọ́wọ́ ẹ jẹ́ kó gbé yín sínú chalet ẹ̀jẹ̀ olóyin òdìjú mo tẹ̀ tún wá wádìí títí wípé pàdí tù pàdí aṣáàrí pé Lizzy ń dá akọ rẹ̀ nígbà tó ti ń darúkọ yìí yẹn mo sọ ṣé mi sọ fún ẹ wọn ló dùn mí mo sọ ní lásìkò tètè bọ́ ní Lizzy tó máa wọ ẹ ibi ò ní wọ́n Lizzy wọ ni máa wọ Lizzy àní òǹdé láti wá gbìjà ọba yẹn ẹ̀jẹ̀ sánà báyà ẹ̀dẹ̀ pé tí máa ṣe ṣó yìí lójúmọ́ ọmọ báyìí àwọn tó yé tí ń láti fẹ́ wọ́n máa pọ̀ lórí rẹpẹtẹ kọ́mẹ́ǹtì ọmọ ọ̀nà kí ló dé tí wọ́n fìjà ṣe ọ ni mo tẹ̀ tó wá béèrè mo ní nígbà tọkọ tí odidi ọba máa bá títà àwọn olórí báyìí mo ní táwa ló bá kó ẹjọ́ ọlọ́kọ láya kan wọ́n ní ẹjọ́ ìgòdì nìkan lè lè dá sí ìgòdì ó yẹ yín nà ọmọ yìí kò tó bá di lọ́la máa ṣiṣẹ́ fún ṣọ́ kọ́lọ̀ máa ṣàwọ̀ obìnrin ni tó bá fi lè kó nínú violent relationship you have to be very careful because you are vulnerable the next person tó máa tó bọ́ sọ́wọ́ ẹ̀ violent ni ó sọ bó ṣe nà ọ́ ní àánú ẹ̀ tí ẹ̀ ṣe mí ìwà ọmọbìnrin yẹn tó sọ wípé èmi mo dà ní àwọn ọmọ rú ọ̀n tìgbà tí fídíò ẹ̀ pé wọ́n pọ̀ mí pé ẹni yẹn nìyẹn bó ṣe wọlé sí lára tí ń bá wá ibi tí ó sùn ní hòtẹ́ẹ̀lì dàdá lọ́mọ tí ó gbélé ọ̀dọ̀ police is our friend. ẹ̀yọ́ máa yé stop bullying làwọn mi parents sọ fún ọba tí ó bá fẹ́ kí n la gbogbo ẹ̀ lórí tàdé ní káwọ́ kò stop ẹ̀ ìjọba mo wọ́ọ̀nù ẹ̀ ó pé mo ti change àgbà ti dé ká nígbà kan màá tún gbogbo tọwọ́ mi ilẹ̀ pátá stop ẹ̀ torí mi sọ pé ṣé ẹ mọ̀ sí wọ́n lè mọ̀ sí stop ẹ̀ straight to the Fulani bá a sọ̀rọ̀ wọ́n máa gé orí ẹ̀ last stop ẹ̀ bàbá tàdé ní káwọ́ ẹ stop ẹ̀. Kó dìde ọba wọn máa sàn kó má rẹ ẹrù ọmọ antinata kó má sàn wọn antinata pé ìyá náà ni yóò tún sanwó hospital. Stop it! You are stingy. You don't love any of your child. You don't. The same complaint yẹ tí màmá ṣe ṣóyin àbúrò mi ọmọ bàbá Látúnbọ̀sùn tó sọ bẹ́ẹ̀ ṣe àbádọ́ ni pẹ̀lú ọmọ ó ṣẹlẹ̀ pàrọ̀ yòókù náà ẹ mọ̀ bó ṣe ń bímọ lọ hospital ẹ mọ̀ iye tó ń san ẹ sọ́pẹ́ ìjọ tí máa dé báyìí máa ti ra Guinness bíi 12 rẹ̀ pé Guinness ń pààyàn bí omi ló ṣe rí lẹ́nu ní ti rọ sí gbáyà pẹ̀lú sìgá stop ẹ̀ títẹ̀ ń ṣe lórí àpèrè ìfẹ̀tẹ̀ wọ̀nyí stop ẹ̀ Lámídì tọ́jú àwọn ọmọ kéékèèké ó ra ilé fún wọn wọ́n ní ordinary gold gan ẹ̀ lè fi sọmọ lọ́wọ́ ẹ stop ẹ̀ stop. Gbogbo ẹni tẹ bá súnmọ́ àwọn Naomi family ẹ bá wọn sọ̀rọ̀ tó bá fẹ́ if they want to talk to me my phone number is on my platform they're free or kàn lọ sí media house kàn lọ sọ̀rọ̀ kàn má jẹ́ kàn lọ jí wọn gbé kàn lọ pa wọn kó tètè pariwo ẹni táwọn yìí burú ọba tí ń gọ́ sí. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.